ọ̀rọ̀ Mapo ò ṣe Mapo ló gbé wa débi sà. Kí ni ìpìlẹ̀ Mapo Hall gangan sà? Ìpìlẹ̀ Mapo nígbà wáṣẹ̀ nígbà tí Ìbàdàn kìíní tú Ìbàdàn ìkejì tú ní àsìkò Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ẹranko búburú kan ń bẹ níbẹ̀ ìlàjì èèyàn. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà Gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́. Ìlú Ìbàdàn ìlú Ògúnmọ́lá ńlá wà lónìí níbi tí wọ́n ń pè ní Mapo. Ó ní ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ fúnra wa láti ìgbà tí wọ́n ti kọ́ Mapo Hall. Ó sì tún ń bá ìgbà tá à ń lò lọ́wọ́ yìí, ó ń bá sànmọ́ nìyí, ó sì ń bá a mu, ó ń bá a lọ. Bí wọ́n ti kọ́ Mapo Hall yìí, ẹ wo gbogbo ẹ̀ bó ṣe rí. Bí èèyàn bá gbé owó kalẹ̀ láyé òde òní ní sànmọ́nì tá à ń lò lọ yìí, bóun fẹ́ kọ́rù Mapo Hall yìí kódà up to standard yìí, ṣe é mọye owó tónítọ̀hún máa ná nínú ayé ṣá. Ṣùgbọ́n ká gba ìmọ̀ látọ̀dọ̀ àwọn àgbààgbà. A fẹ́ mọ ọ́ríjì Mapo Hall nílùú Ìbàdàn. Àwọn wo ni wọ́n kọ́ Mapo Hall yìí? Kọ̀ǹtráktọ̀ wo gan-an ni wọ́n gbéṣẹ́ Mapo Hall yìí fún? Nígbà tí wọ́n ń kọ́ Mapo Hall lọ lọ́wọ́, ọba wo ló wà lórí àpèrè? Ọba wo ló wà lórí oyè nílùú Ìbàdàn nígbà tí wọ́n ń kọ́ Mapo Hall? Ìjà lè rí àwọn bàbá tí wọ́n kún wọn lọ́wọ́ nígbà tí wọ́n ń kọ́ Mapo Hall yìí. Paríparí ẹ̀ ṣe é mọ̀ pé Mapo Hall kò lè dá wà. Àwọn materials tí wọ́n já ń gbà yẹn, níbo làwọn materials yẹn ń bo ni wọ́n ti supply wọn? Ẹ jẹ́ á súnmọ́ àwọn àgbààgbà nílùú Ìbàdàn ká lọ gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ nípa kíni ìpìlẹ̀ Mapo Hall yìí gangan. Ẹ jẹ́ á tún wá farabalẹ̀ wo fọ́nrán yìí, táyé wò ó délẹ̀ á kẹ́kọ̀ọ́ ṣúlẹ̀ ni. Ìmọ̀ ó ṣàgbà ẹ̀dá láyé béèyàn bá ti mọ̀, ṣùgbọ́n béèyàn bá ti mọ̀ èèyàn náà ti ṣàgbà àmọ̀ nìyẹn. Eléyìí tó ti yé wa tẹ́lẹ̀ ẹ fi ilẹ̀ síbì kan ń pe ẹ dànù o. Ṣùgbọ́n ìta tún máa gbọ́ lónìí nípa Mapo Hall nílùú Ìbàdàn yìí, ẹ jẹ́ á dá ìta máa gbọ́ lónìí, ẹ jẹ́ á tún dà á pọ̀ mọ́. Ẹ bá mi kí gbogbo ọmọ Nàìjíríà pátápátá káàárọ̀ oòjíire níbi tí wọ́n ti ń wòye káàkiri àgbáyé pátápátá sá. Kí gbogbo ọmọ Nàìjíríà pàtàkì jùlọ ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n wà ní orígun àgbáyé pé a kú àsìkò yìí, àsìkò sànmọ́nì, gbogbo alámọ̀ aláṣeyọrí. Inú mi dùn gan fún àwọn akẹgbẹ́ mi tí wọ́n wá, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bá wá síbí wọn kì í wá ìpìlẹ̀ rẹ̀, wọ́n á kàn wá wò wọ́n á lọ. Ìmọ̀ ló jẹ́ mi náà wá ṣàlàyé fún wọn pé tí ẹ bá fẹ́ gbọ́ jìnlẹ̀ nípa kúlẹ̀kúlẹ̀ bí Mapo ṣe wá, tẹ́mi bá ní kí n mọ̀ sọ, mò ń tàn yín ni o, irọ́ ni mò ń pa, ṣùgbọ́n máa gbìyànjú àti mú wọn dọ́dọ̀ àwọn tí wọ́n mọ ọkùnrin kòdó Mapo, tí wọ́n mọ gbogbo ètò gbogbo àyàn tí ń bẹ ń bẹ̀ tí wọ́n dẹ̀ ṣàlàyé fún ẹlẹ́kùnrẹ́rẹ́. Torí pé Mapo táwọn wé gangan bàbá ló jẹ́ sí mi, kì í ṣẹ̀gbọ́n. Ẹ má bínú o, Mapo Hall tá a wà yìí, ẹni bàbá ló jẹ́ sí mi, kò ń ṣẹ̀gbọ́n. kì í ṣẹ̀gbọ́n. Wá ṣe pé ẹlẹ́ran ara ni Mapo yìí ní àìpẹ́ yìí nínú ọdún yìí, Mapo yìí gangan máa pé 100 ọdún. 100 years. Ṣé ẹ tún gbọ́, wọ́n ní lọ́dún yìí láìpẹ́ ní kò pẹ́ 2025 tá a wà yìí ní Mapo Hall yìí ní ó pé 100 ọdún, which is 100 years. Definitely táwa bá wá ní a fẹ́ máa tàn wọ́n, a máa sọ̀rọ̀ nípa Mapo, ṣe mọ̀ pa ń tàn wọ́n ni. Nítorí wá dẹ̀ máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn èèyàn káàkiri àgbáláyé, pàtàkì lọ àwọn ọmọ káàárọ̀ oòjíire, kò ní ìka máa fi ẹ̀kọ́ tanná fúnra wa, torí pé yóò jẹ́ àǹfààní fún àwọn tó wà nílé ẹ̀kọ́ tán kàn gbúrò Mapo tí wọn ò mọ ibi tó wà, tí wọn ò mọ bó ṣe jẹ́, tí wọn ò mọ ohun tó ṣẹlẹ̀. Kódà tí ẹ bá mọ bí Mapo yìí ṣe tóbi tó, ìlú kan tí wọ́n ń pè ní Toronto ní Amẹ́ríkà, design yìí gangan ló wà ńbẹ̀. Tẹ́ bá wo àárín máàpù kan kò sí yàtọ̀ ńbẹ̀. Ìyẹn máa ń jẹ́ kí àwọn òyìnbó ọmọ Nàìjíríà tí wọ́n ti lọ láti bí lọ sílùú ìgbò wá mọ̀ wò pé Mapo yẹn dà. Bàbá structure tá à ń wò yìí ó wà nílùú kan tí wọ́n ń pè ní Toronto gangan. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí Olódùmarè. Ẹ rí i pé tó bá ṣe pé bí weekend lẹ́wà wo àwọn òyìnbó tí wọ́n ti travel tán jọmọ ìlú wọn máa ń wá. Kì í dẹ̀ ṣe ti ẹnìkan méjì lóhùn lè dàyàkọ, torí pé la fi máa ń pò pé ń kọ́lé mi bí ilé Adébísí. Èso àìní kọ́ nǹkan kan ni o, torí pé ṣé irú èròjà tí wọ́n fi kọ́ Mapo ń sìn ló fẹ́ rí ni, àbáwọn tó kọ́, àbáwọn tó ya máàpù ẹ̀, àbí tí wọ́n fi gbé kalẹ̀ gangan gẹ́gẹ́ bí ọgbọ́n, àbí àwọn irinṣẹ́ tí wọ́n lò ńgbà náà léyìí tí ò lè ṣeé ṣe, ìbá ti lọ lórí rẹ̀. Bàbá mi ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, ẹ ní Mapo yìí àti bàbá yín. Bẹ́ẹ̀ bàbá tèmi gangan 1930 ni wọ́n bí. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ìpèsè ìpàgọ́ Mapo yìí ní 1925. Ṣé ẹ mọ̀ pé bí ọdún 5 ni wọ́n ti bẹ̀rẹ̀ èrò rẹ̀ kí bàbá tèmi tó wá. Wọ́n ní bàbá mi ó wà gbọ́n mọ̀ Mapo wọn ti mọ̀ wọ́n bí 40 years. A jẹ́ pé Mapo ìyá wa jẹ́ bí ẹ̀gbọ́n sí dáàdì tí yín, yóò jẹ́ bàbá fún yín. Bàbá tèmi bá wò pé òun ò lè sọ̀tàn, tèmi wá ní ìtàn, tí má dẹ̀ wò pé rárá ìtàn bí mo ṣe ń máa mú ìlú mọ́lá, irọ́ máa wà ń bẹ̀. Kò dẹ̀ ní jàǹfààní, torí pé tó bá lọ jáde mi kàbí tí wọ́n bá bí ọmọ Ìbàdàn kan tó gbọ́ ìròyìn àbí tó gbọ́ ètò yìí,
tó àwọn wí dáadáa lábẹ́ mọ̀ pé kò ní dáa tó Bẹ́ẹ̀ ni. àwọn bàbá wa kan ń bẹ tí wọ́n jẹ́ aṣojú mọ́gàjì ńlá kan ní ilẹ̀ Ìbàdàn. nílẹ̀ Ìbàdàn aṣojú mọ́gàjì ńlá nílé bàbá wa jagunjagun kan Ọ̀dẹ́rìnlọ. nílé bàbá jagunjagun Ọ̀dẹ́rìnlọ. bàbá yẹn ó tu pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ fún yín tẹ́ẹ̀dẹ̀ ní mọ́tò pọ̀ lórí ẹ̀. kábíyèsí láti ẹ̀ wá ní òkú àwọn ti ní àkọsílẹ̀ látara àwọn tó jẹ́ bàbá ńlá tiwọn. iṣẹ́ tí àwọn ń ṣe ní ààfin mọ́gàjì Ọ̀dẹ́rìnlọ gangan ni ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa akẹ́kọ̀ọ́ tó máa fẹ́ kọ project ní wọ́n fẹ́ mọ̀ nípa Mọ̀pó àbí survey tí Mọ̀pó ìfún wa ọ̀dọ̀ bàbá yẹn. ọ̀dọ̀ bàbá ni ó ń lọ. bẹ́ẹ̀ ṣe pọ́n wálé àwa kọ́lẹ̀ pọ́nlé gbogbo ọmọ ilẹ̀ adúláwọ̀ pátápátá ńlẹ̀ pọ́nlé bàbá aṣọ àpọ́nlé yín ò ní fàya. ẹ tẹ̀lé wa ká lọ ẹ já lọ sọ́dọ̀ bàbá àgbàlagbà yẹn nílé kíni láàfin mọ́gàjì Ọ̀dẹ́rìnlọ. agboolé Ọdẹ́yínká Ọ̀dẹ́rìnlọ ń bàbá mú wa lọ yìí ẹ rí nǹkan àgbàlá Ọ̀dẹ́rìnlọ la kalẹ̀ sí i láti lọ gba ìmọ̀ kún ìmọ̀ wọn yìí náà bá mọ̀ ń pa Màpó ẹ fi comment section nkájọ bomi ìmọ̀ mu. ibi awíládé yìí ọ̀rọ̀ bùṣe ọ̀dọ̀ àwọn àgbààgbà tí wọ́n mọ ìtàn Màpó àti wọlé tọ̀wọ́ wá bàmí ẹ kú ìjókòó sà. tọ ẹ kúrò lérò tún. nǹkan kan ò ní ṣàlàáfíà yìí fún wa sà. àṣẹ Èdùmàrè. àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ ìlú wo gangan la wà yìí sà. ìlú Ìbàdàn la wà yìí Ìbàdàn kẹta léè tí àwọn jagunjagun tẹ̀ tí ò tú Ìbàdàn kẹta la wà yìí. Ìbàdàn kẹta la wà yìí. Ìbàdàn mọ́yẹ̀. Ìbàdàn mọ́yẹ̀. Ìbàdàn Olúyọ̀lé. Ìbàdàn Olúyẹdùn. Ìbàdàn Ọdẹ́lọ. nǹkan kan ò ní ṣàlàáfíà Ìbàdàn yìí fún wa. Ọpẹ́ Àgbé. Ìbàdàn kílẹ̀ pé sà. Ọpẹ́ Àgbé. Ọpẹ́ Àgbé. Ọmọlólú Ọpẹ́ Àgbé. Ọpẹ́ Àgbé bàbá Omíyalé. Bámi ọ̀rọ̀ tó gbé wa dé ọ̀dọ̀ yín ṣùgbọ́n ká tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yẹn kó má dàbí àhesọ ọ̀rọ̀ àbí ohun tí èèyàn kan mú èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ títì orúkọ tá a mọ̀ mọ́ ni kò ṣeé parọ́ mọ́ mọ́ ni sà mo fẹ́ káwọn èèyàn mọ orúkọ yín káàkiri àgbáyé sà. Orúkọ tèmi ni Emmanuel Kabir Ọláìfá Adégbóyèga àrólé Balógun Ọdẹ́yínká Ọdẹ́rìnlọ. àrólé Balógun Ọdẹ́yínká worldwide. Ọdẹ́rìnlọ worldwide. ọ̀rọ̀ Màpó ò ṣe Màpó ló gbé wa débi sà ọlọ́gbọ́n lèèyàn ń gba omi ọgbọ́n mu lọ́wọ́ ẹ̀ sà bàbá mi a fẹ́ mọ̀ kí ni ìpìlẹ̀ Màpó ọ̀ọ̀lù gangan sà. ẹ ṣe olóòtú ìpìlẹ̀ Màpó ẹni pé àwọn àgbàlagbà ní bí ọmọ èké ọba tán yóò bá àròbá sì ni bàbá àtàn ń tá a gbọ́ ni wípé nígbà wáṣẹ̀ nígbà tí Ìbàdàn kìíní tú Ìbàdàn ìkejì tú ní àsìkò Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ẹranko búburú kan ń bẹ níbẹ̀ ìlàjì èèyàn ìlàjì ẹranko ni. kábíyèsí. so tó bá ti di ọwọ́ ìyálẹ̀ tàtàbọ̀wọ́ rọ̀lẹ́ ẹranko ń bọ́ ta yóò wá sáàrin ìlú yóò máa pa àwọn ọmọ èèyàn jẹ. so ìgbà tí Balógun Ọdẹ́yínká Ọdẹ́rìnlọ tó dé Ìbàdàn ni wọ́n ń sọ fún un iṣẹ́ àkọ́kọ́ tó bá kọ́ bá wọn ṣe ni wípé nínú igbó ìpara Màpó ń jẹ́ látilẹ̀. igbó kílẹ̀ pé Màpó ń jẹ́ tẹ́lẹ̀. igbó ìpara ni Màpó ń jẹ́ nípìnlẹ̀. bẹ́ẹ̀ni ìlàjì èèyàn ìlàjì ẹranko ẹni ń gbé bẹ́ẹ̀ nítorí ọba kọ́kọ́ bá wọn ṣe ni wípé ẹni ìlàjì èèyàn ìlàjì ẹranko ló ń gbé bẹ́ẹ̀. ẹni ń gbé bẹ́ẹ̀ nínú igbó yẹn. tí máa ń jáde wá sí àárín ìlú wá pa àwọn èèyàn jẹ. wá pa àwọn ọmọ jẹ. wọ́n sọ fún Balógun Ọdẹ́rìnlọ wípé ìrànlọ́wọ́ tó lè ṣe fáwọn ẹni wípé máa bó sì bá wọn rẹ́yìn ẹranko búburú. Ọdẹ́rìnlọ gbà bẹ́ẹ̀ ọba Ọ̀págun lè Lábọ́sìndé. Ọ̀págun gbà náà ibi wọn kọ́ síbi tó ọ̀ràn yẹn sí un ibẹ̀ ni ọ̀pọ̀ ọ̀ràn yẹn wà ọ̀pọ̀ ọ̀ràn yẹn ti Lágelú gbé wá láti Ifẹ̀ ibẹ̀ ni Ọ̀págun wà. so jagunjagun tí ó bá jagun tí ó ṣẹ́gun yóò kọ́ lọ bọ ọ̀pá náà ibẹ̀ ni Ọdẹ́rìnlọ ti lọ bọ ọ̀pá ọ̀hún kó tó rẹ́yìn ìlàjì yẹn ìlàjì ẹranko. bàbá. wọ́n gbà tó rẹ́yìn ìlàjì yẹn ìlàjì ẹranko àwọn aráàlú wà ń bẹ̀rù pé ó lágbára ju bó ṣe fọwọ́ bí ń tẹ́ mú i lọ ẹranko tó pa òkú. Ọdẹ́rìnlọ wá dá yìí pé ọ̀dà ẹjọ́ òun ó dúró bí ibi ọba jáde ń bẹ èbó ni ọkọ̀ kan èbó ni ọkọ̀ kan kò tó kan ẹ̀yìn aráàlú ni bàbá fi dúró bí. ni bàbá yìí dúró ń bí. so ìgbà tó yá. ẹ̀sà tí kì í ṣe èrè bàbá tẹ́ ń pè ní Ọdẹ́rìnlọ ṣé ń ṣàwọn ni wọ́n wà ní àárín títì yẹn. ọlọ́wàjọ́ sàmàpọ̀hún
ńgbà tó padà yá ibẹ̀ padà kúrò ní igbó ńgbà tí wọ́n ti pa ẹranko yẹn àìmọye àwọn ìdílé jagunjagun ni wọ́n fi ibẹ̀ ṣe ibùdó ara wọn ní Sàrùmí àwọn ìdílé tó wà ńbẹ̀ pọ̀ díẹ̀. jagunjagun làwọn Sàrùmí náà. ẹ mọ̀ pé ẹ má ti bá jagunjagun tán jagunjagun lòun náà. ẹni bá ti bá jagunjagun tán jagunjagun lòun náà. ẹni tí bá ti ń bó lè rin olè lòun náà. olè lòun náà. bọ́rọ̀ ti jẹ́ ni. bàbá. nígbà tí àwọn ìbò ajẹ́lẹ̀ tí wọ́n dé ẹ̀rù mi ń ba àwọn ìdílé tí wọ́n wà ńbẹ̀ lọ́dẹ̀ ńlọ fi sọ fún àwọn Sàrùmí àti àwọn tó kù yìí pé ìwọ lọ dúró ńbẹ̀ ìwọ lọ dúró ńbẹ̀ ìwọ lọ dúró ńbẹ̀. fi kálukú sílé tó. tẹ bá béèrè lọ́wọ́ àwọn Sàrùmí ìdílé Sàrùmí tí wọ́n ń bẹ lórí ìta mẹ́rin tẹ bá béèrè lọ́wọ́ wọn lónìí wọ́n sọ yìí pé ọ̀dẹ̀ ń lọ lóní káwọn ó dúró ńbẹ̀ àbúrò ọ̀dẹ̀ ń lọ ni wọ́n jẹ́ tẹ bá rójú wọn pélé náà kọ́. so ìdẹ́rùbà àwọn èèyàn ìbò ajẹ́lẹ̀ yẹn ló mú àwọn fámìlì kọ̀ọ̀kan kúrò ńbẹ̀. so kàn tó wá lé foundation pé a kò mọ̀ pò látọ̀dọ̀ àwọn ìbò. ibi tí pìlẹ̀ ẹ̀ ti ń bọ̀ ni a ti ń jánà bọ̀ díẹ̀díẹ̀. ibi tí pìlẹ̀ rẹ̀ ti a kò mọ̀ pò. tẹ bá fẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nípa ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ ìgbà tí wọ́n sì rí lára wọ́ọ̀lù Àràgànà. tá a bá fẹ́ mọ̀ ìgbà tí wọ́n ṣí ìgbà wo ni wọ́n kọ́ a rí lára àwọn wo gan ló kọ́ ọ̀lù Màpó yìí. àwọn ìbò ajẹ́lẹ̀ ni àwọn ìbò ni àwọn colonial Britain. àwọn British colonial. àní akọ. àwọn ìbò ajẹ́lẹ̀ náà. ẹ bẹ́ẹ̀ rí bí wọ́n ti kọ́ ẹ bẹ́ẹ̀ rí bó ṣe rí ilé wo ni wọ́n kọ́ bá ń lu Ìbàdàn. kò sí ilé tí wọ́n tún kọ́ bẹ́ẹ̀ yẹn mọ́ ń lu Ìbàdàn. Àràgànà tó fara ju Àràgànà Màpó bí ilé Adébísí ni. ààrẹ tó fara pẹ́ ìnílé kínní ní Agbájé ilé Agbájé. ńgbà tí bàbá wa kábíyèsí bàbá wa Ládọjà ọba Ládọjà. bẹ́ẹ̀ni. táwọn náà tún kọ́ mí ní Màpó tẹ́ ẹ bá wò bí ìgbà wọn gé Màpó méjì ni ìbẹ̀ South West ń bẹ̀. ní kíkọ́ tọ̀dọ̀ tí wọn náà. bí ìgbà wọn gé Màpó méjì ni ọlọ́lọ́mọ bí bàbá ti lọ rè kó wọn wá wọn pè dán owó ni bàbá ná. owó ló jẹ́ wọn ó pè jù. kọ́lọ́ ń jẹ́ mi wọn ó gùn. àmín kọ́lọ́ ń jẹ́ náà kájọ Ìbàdàn. àmín. nígbà tí wọ́n kọ́ kínní yẹn a ti gbá páwọn òyìnbó ni wọ́n kọ́ a sì mọ̀ páwọn òyìnbó náà ni wọ́n máa gbé contract yẹn fún. bàbá tí wọ́n bá ń kọ́ nǹkan nílùú tí wọ́n ń fi nǹkan kan lélẹ̀ ọba kan ní Ọ̀sà wà ní orí oyè nígbà náà ọba wo ló wà lórí oyè ta ló wà lórí àpèrè nígbà tí wọ́n ń kọ́ ìlú Màpó àbí ká sọ pé nígbà tí wọ́n kọ́ ọ tán àbí kí wọ́n tó bẹ̀rẹ̀ náà sà. a rí gbọ́ pé Ládìgbòlú ló wà ńbẹ̀. a rí gbọ́ pé ọba Ládìgbòlú Ṣìyẹn-Bọ́lá ló wà ńbẹ̀ ńgbà náà. nígbà náà bí gbogbo ẹ̀ ṣe wá ń lọ tá à ń béèrè yìí àti gbọ́ pé ọba Ládìgbòlú ìyẹn ò tiẹ̀ ní èèyàn. ìyẹn ní tọ̀yọ́ ni o. ní tọ̀yọ́. ní tọ̀yọ́ ni o. ní tìbàdàn máìlì ní escape Olúbàdàn tó wà ńbẹ̀ ńgbà náà. bẹ́ẹ̀ ni torí Ìbàdàn ní bàbá Ọ̀yọ́. Ìbàdàn ní bàbá Ọ̀yọ́ kẹ̀. wọ́n kàn rí lára pílà tó wà ní ara kínní ń bẹ̀ pé Ládìgbòlú kankan ni o Ìbàdàn bàbá Ọ̀yọ́ o. Ìbàdàn ní bàbá Ọ̀yọ́. Ìbàdàn ló yìn stọ Ọ̀yọ́ padà síbi tí wọ́n wà yẹn Ìbàdàn ló dá Ọ̀yọ́ kẹta lẹ̀. Ìbàdàn ló ń fọ̀yọ́ jẹ kẹ̀. Ìbàdàn ló dá Ọ̀yọ́ kẹta lẹ̀ Ìbàdàn ní fọ̀yọ́ jẹ ẹni tí Ṣèyí ṣe kì í sọ máa lè. Ìbàdàn ní bàbá Yorùbá. Yorùbá origin Ìbàdàn ni. Ìbàdàn ni. Ifẹ̀ ń bẹ ń bí. Ọ̀yọ́ gan-an tó wà Ìbàdàn gan-an wọ́n tó 40%. Bẹ́ẹ̀ ni. Bàbá mo ṣe ń gbọ́ ilé ìfúngbà àkọ́kọ́ ni. Gbogbo nǹkan tí a fi ń sọ̀rọ̀ ajé ń bẹ̀ bí wọn kò dé Ìbàdàn sí jẹun wọ́n lè jẹun. Tá a bá wà ń sọ báwọn sẹ́mọ̀ yìí pé Ìbàdàn ló gba Yorùbá lẹ̀ lọ́wọ́ Fúlàní Emir ní àbámájẹ́lẹ̀ Yorùbá. Ìbàdàn ló gba Yorùbá lẹ̀. lọ́wọ́ Fúlàní Emir àbámájẹ́lẹ̀ Yorùbá. níwọ̀n àgbà tí Ọdẹ́yìnkọ́ Ọdẹ́nlọ ń bẹ ní Òṣogbo tí ń bẹ ní Ìlọrin. Bàbá ti fìgbà kan wà nílọrin rí. ibẹ̀ ní ẹbí sí. Ọdẹ́yìnká Ọdẹ́rìnlọ. ìlú Àjàgbà nílọrin ibẹ̀ ní ẹbí sí. gbogbo ìgbà tó wà ń bẹ̀ tí ń lo dáwọ́là ń bẹ̀ àwọn Fúlàní ò rí bẹ́ẹ̀ gbà ńgbà tó kú ọmọ ẹ̀ tó lọ sólúpọ̀nà ni wọ́n gba bẹ̀ ibẹ̀ rí pé ní àwọn jẹ́ ńlọrin. bẹ́ẹ̀ ni. Ìbàdàn Ọdẹ́nlọ ló lídìí àwọn ọmọ ogun Ìbàdàn lọ sóṣogbo tí wọ́n fi lọ rè wín ní Fúlàní. Emir Alabama jẹ́ ńlẹ̀ Yorùbá. àwa Yorùbá làbá máa jẹ́ Emir. tẹ́nẹ̀ àmọ́ mọ́sàndà lọ lẹ́yìn àwọn Fúlàní lẹ́yìn màlúù kiri. ẹ wá láwà kí olórí ilẹ̀ Yorùbá. bàbá o. ẹ tó lọ béèrè dáadáa Ìbàdàn lọ gba Yorùbá lẹ̀ lọ́wọ́ Fúlàní. Ọdẹ́nlọ ló lídìí wọn lóṣogbo in 1840. 1840. àgbà ò ní tán lórílẹ̀ sá. bí ọba ságbàdo kò sí ní tí wọ́n pè lẹ́kọ̀ọ́. bá mi lọ́rọ̀ Màpó tá à ń bá lọ
tó bá ti wá di pé àwọn èèyàn wá fẹ́ rí fọ́nrán àbí tó bá di pé àwọn èèyàn fẹ́ rí àwọn fọ́tò Màpó bí àwọn ọbọ láti wá lè rí. wọ́n ní NTA First Television in Africa. in Africa. ṣé bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni sà. ẹ rí i pé tí wọ́n bá fẹ́ ròyìn NTA wọ́n gbé Màpó wá. NTA Màpó ni wọ́n fi bẹ̀rẹ̀ news wọn. bàbá nígbà tí wọ́n wá ń kọ́ Màpó ọ̀lù yẹn ṣe mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún wa kì í ṣàwọn èèbó nìkan ni wọ́n mọ̀ dá ṣiṣẹ́ nílùú tí wọ́n tẹ̀dó sí nílùú tí wọ́n dé sí wọn náà bí ẹjẹ́ á kó àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ yìí mọ́ra jẹ́ lè dárúkọ fún wa bí àwọn bíi bàbá bíi méjì mẹ́ta bí àwọn bàbá báyìí pẹ̀lú báwọn kọ́ Màpó tí wọ́n wà nílẹ̀ Yorùbá wa. fọ mi ò mọ bàbá kankan mo sá mọ̀ yìí pé àwọn èèbó ni wọ́n kọ́. ẹ mọ̀ pé àwọn èèbó ni wọ́n kọ́. kì í sì sówó wọn wíyẹ kọ́ àwa la lówó wa. a gbé fún wa ní kọ́ńtáàtì ni kì í ṣe pé kínní wọ́n gbé àwọn bàbá wa gbé fún wa ní pé ẹ bá ní kọ́ gbọ̀ngàn má ní gbàgbé agbésẹ́ fún wọn wọ́n gbowó ni. Ìbàdàn gbéṣẹ́ fáwọn èèbó ajẹ́lẹ̀ ni wọ́n gbowó. wọ́n gbowó ni. n ló bí Màpó ọ̀lù yẹn sà. bẹ́ẹ̀ ni. ẹ bá wa kọ́ gbọ̀ngàn. ẹ bá ní kọ́ gbọ̀ngàn ẹ̀sẹ̀ gbọ̀ngàn Àkẹ̀sán só dàbí ti Màpó eléyìí sẹ́yà pé náà wọ́n sẹ́yà pé gbọ̀ngàn bí náà wọ́n wá lọ ní FCC Àkẹ̀sán só dàbí Màpó eléyìí kò lè jọra wọn. bàbá níbo ni àwọn supply materials tí wọ́n fẹ́ kọ́ Màpó yẹn ṣé ń kó wá láti ìlú èbó ni àbí bí náà ni wọ́n ti ń rí. ibi náà wọ́n ti ń rí. kábíyèsí ibi ni wọ́n ti rí ẹ̀ pé èké dáyé àṣà dàpọ̀ mọ́. èké dáyé sà. àṣà dàpọ̀ mọ́. nígbà náà àwọn quality things wọ́n pọ̀ èrò sìmẹ́ǹtì ìgbà náà tó bá yíyàn lọ́wọ́ tó mẹ́bà kàn bí ìgbà tá síìdì ń jẹ́yàn lọ́wọ́ ni. bí ìgbà tí ásíìdì tó ń jẹ́yàn lọ́wọ́ ni. bó ti rí nù. kò rí bẹ́ẹ̀ mọ́ ní ìsìn. ẹ lè fa síìdì ẹ lè fi ọwọ́ lásán sìmẹ́ǹtì sìn ẹ lè fi kàtíkè. bàbá o bó ti rí nù. tó ajẹ́lẹ̀ Yorùbá wá ń bí náà ni wọ́n ti rí gbogbo àwọn àlùmọ́ọ́nì tí ẹ kọ́ bẹ́ẹ̀. àjà òkúta tí wọ́n ti ń rọrin ẹ̀rí kọ́ kí wọ́n padà operate bẹ́ẹ̀ mọ́. rárá sà. kò sí mọ́. bàbá àwa gbọ́ ìkan nígbà tá a wọ̀ lú Ìbàdàn yìí sà nígbà tá a wọnú Màpó ọ̀lù ní tá a gbọ́ ni pé wọ́n ní ọdún yìí ni Màpó tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí wọ́n ní ó pé 100 ọdún which is 100 years sà. June oṣù kẹfà ọdún yìí. oṣù kẹfà ọdún yìí ni ó pé 100 ọdún. ni ó pé 100 years. bàbá mi Ọdẹ́rìnlọ adúpẹ́ o fún gbígbà tẹ́ ẹ gbà wá lálejò. Olúwa ṣeun. mo fẹ́ kẹ́ ẹ bá wa ṣàdúrà. tọ́ mo fàsìkò ibẹ̀ lọ́run fún kálukú wa ká máa rí jẹ ká máa rí mu ká máa rí ná ká máa rí lò. àmín. Ọlọ́mọ sí aláláwa rí o. àmín. Ọlọ́mọ sí aláláwa rí. àmín. mo sì fàsìkò ibẹ̀ lọ́run fún gbogbo jagunjagun tó dálẹ̀ Ìbàdàn kẹta ilẹ̀ kọ́lọ́ gbẹ̀tọ̀ wà lé wa lọ́wọ́. àmín. wọ́n ní kò yẹ kí bàbá wa jìyà káwọ́ mọ́ tó ń jẹ kọ́lọ́ gbẹ̀tọ̀ wà lé wa lọ́wọ́. kọ́lọ́mọ jà sí wàhálà lásán kọ́lọ́mọ sí àmọ́ sínú tí ìránṣọ tí èlé rán tara rẹ̀ torí bí ọba sí bá a ṣe kò sí ti bá a lọ́la. ẹ ohun bàbá mi tẹ́ ẹ gbọ́ yìí ni bàbá mi fẹ́ kẹ́ bá mi tó dá orúkọ yín lẹ́ẹ̀kan fún gbogbo èèyàn pátápátá tí ó ń lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Emmanuel Kabir Ọláìfá Adégbóyèga àròlé Balógun Ọdẹ́yìnká Ọdẹ́rìnlọ worldwide. ẹ ṣeun sàbá mi àmọ́ rí yín bá sà.